àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ o. Wọ́n ní Samsideen Adio tó na ọlọ́kadà dispatch rider pa nílùú Èkó. Wọ́n lọ́wọ́ àwọn ti tẹ̀ àwọn ti mú o. Wọ́n ní ń bẹ ní pàǹtí báyìí tí ń gbatẹ́gùn o. Bọ́rọ̀ yẹn ṣe jáde lẹ́ni tó jẹ́ alága fáwọn ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó náà, ìyẹn alàgbà Ṣégò lòun náà bá mọ̀ sọ̀rọ̀. Ṣégò ní ẹgbẹ́ NURTW ìyẹn ẹgbẹ́ onímọ́tò àwọn ò fọwọ́ sí wà jàgídíjàgan o. Wípé kò sí ní tó kan àwọn lórí ọ̀rọ̀ yìí o, pé kódà ó kàn tiẹ̀ jẹ́ ìtìjú, ó jẹ́ nǹkan ìtìjú fún àwọn wípé sàmẹ́lẹ̀ wúrú wà báyìí. Ẹ̀yin èèyàn ẹ mà jẹ́ ń gbé yín débẹ̀ látàrí fídíò kan èyí tí ó gba orí ẹ̀rọ ayélujára kan níbi tá a ti rí kan nínú àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó tó ti ń fìyà jẹ ọlọ́kadà dispatch rider kan. Ó mọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn wípé torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń pariwo pé ọlọ́pàá gbọ́dọ̀ gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Nínà tí wọ́n na arákùnrin yìí ó ti pọ̀ jù. Wọ́n kàn lu ọwọ́ agbára fún ni wípé irú agbára wo lèyìn ò bá ní tí ó wàá mú ọmọ ènìyàn bí ẹgbẹ́ tiẹ̀ tí ó wàá nàkúnà fìyà jẹ tó eléyìí. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ọwọ́ àwọn ti tẹ̀, kódà wọ́n ní pàǹtí ló wà báyìí tí ń gbatẹ́gùn o. Nínú fọ́nrán ohun tó jáde ó mọ̀ lámọ̀ ti rí níbi tí wọ́n ti péjọ. Kí sì ni wọ́n ní ó ṣẹlẹ̀? Wọ́n ní ọlọ́kadà yìí gẹ́gẹ́ bó ń tá a gbọ́ o. Wọ́n ní ẹni tó jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò yìí wípé òun náà ń wa mọ́tò bọ̀ ló bá ní ọlọ́kadà yìí ó dí òun lọ́wọ́. Àwọn kankan tiẹ̀ ní ó fọ̀kadà ha mọ́tò ni. Eléyìí ló wá fà tó ṣe fìbínú sọ̀kalẹ̀ tó di pé wọ́n ń kó lùlù kó gbájú ìgbámú ẹ̀sẹ̀ lórí ẹ̀sẹ̀ ní gbogbo ẹnu tí wọ́n ń kò bó tó di pé gbogbo àwọn èèyàn péjọ bìbà tí wọ́n ń ṣe fídíò. Eléyìí ló wá mú kí gbogbo aráàlú kí wọ́n máa pariwo pé irú ìgbé ayé wo leléyìí. Bó lẹ́nìkan èèyàn kan just èèyàn lásán ordinary èèyàn kan tí ó mọ̀ fìyà jẹ èèyàn bí ẹgbẹ́ ẹ̀ báyìí nílùú tó lọ́ba tó níjòyè lọ́sàn-án gan. Eléyìí ló mú kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa pariwo. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá náà ti wá jáde. Wọ́n ní ti ń bẹ lọ́dọ̀ àwọn ti gbé. Kódà ìròyìn sọ wọ́n ní ọlọ́kadà ọ̀hún ó ti kú ó ti gbẹ́mìí mì. Àwọn èèyàn kẹ̀tẹ̀ tó wá ń sọ tó jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi fídíò míì ló ń jáde. Wọ́n ní kódà nínú ọ̀sẹ̀ yìí kan náà ni wọ́n ní alàgbà yìí ìyẹn ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ mọ́tò yìí sàmẹ́ wípé onímárúwá kan náà pé ó ló fi márúwá ó fi ha mọ́tò òun. Wọ́n ní bó ṣe kó nínà bó náà nìyẹn tí ó nà. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà mú lọ ságọ́ ọlọ́pàá. Wọ́n lágọ̀ọ́ ọlọ́pàá tó mú lọ tí ó wà lágọ̀ọ́ ọlọ́pàá. Àwọn ọlọ́pàá tó wà ní orí ọ̀rọ̀ yẹn ni wọ́n á rí pé alàgbà ẹ̀jẹ̀ ń yọ lórí ẹ̀jẹ̀ ń yọ mú ń yọ gbogbo ẹ̀ ni wọ́n sáré gbé lọ sí hospital. Kú kọ́lọ̀ kó mọ̀ ṣàánú wa kó mọ̀ jẹ́ àṣírí. Ẹ̀yin alágbára ayé ẹ jẹ́ rọra. Ṣùgbọ́n eléyìí náà ló wá mú ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àwọn onímọ́tò ìyẹn NURTW governor ní ìpínlẹ̀ Èkó ìyẹn alàgbà Mustapha Ṣégò tó náà sọ̀rọ̀ wípé ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ti àwọn lójú wípé ẹgbẹ́ onímọ́tò àwọn ò ṣẹgbẹ́ oníjàgídíjàgan o, àwọn ò sì faramọ́ irú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pé kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn dáadáa. Ìyà tó bá sì tọ́ kí wọ́n fi jẹ sàmẹ́ o pé àwọn ò ní òun gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ onímọ́tò òun ò lọ́wọ́ sí gbogbo orú ìwà báyìí pé ó jẹ́ ìwà àtìjú ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé ó bani nínú jẹ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ àwọn ló wá wúrú ìwà báyìí pé kódà àwọn tí wọ́n ń kàn tiẹ̀ ń parọ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ wípé ṣebí sàmẹ́ yìí loyalist Ṣégò ni Ṣégò wá sọ̀rọ̀ ó ní ó lè jẹ́ loyalist òun ṣùgbọ́n irú ìwà tó wù yìí òun kàn tiẹ̀ takò ní gbogbo ọ̀nà òun ò lọ́wọ́ sí gbogbo orú ìwà yìí ń tòun o wípé àwọn aláṣẹ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò ìyẹn àwọn ọlọ́pàá kí wọ́n ṣeṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe o. Kódà ìyà tó bá sì yẹ kí wọ́n fi jẹ sàmẹ́ pé kí wọ́n fi jẹ o pé ní tàwọn o gẹ́gẹ́ bí ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó àwọn ò sọ́pọ́ọ̀tì irú ìwà tí ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ àwọn tó wù o. Ẹ̀yin èèyàn gbogbo àwọn yìí tí wọ́n ń pariwo pé tẹ̀ bá rí bó ṣe lu arákùnrin ó ti pọ̀ jù. Gbogbo àwọn èèyàn ẹ bá dórí gbogbo ayélujára ń sìn everybody ń pariwo ni pé ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé wípé alàgbà ẹgbẹ́ pé ṣé hùwà nìyẹn. Wọ́n ní pẹ́yà ìmọ̀ye oríṣiríṣi àwọn tí wọ́n ti fìyà jẹ ní Lagos Island pé wọ́n níye pé eléyìí ó gbọ́dọ̀ jẹ́ òpin pé gbogbo ohun tó bá yẹ kí ìjọba ó ṣe lórí ẹ̀
kí oní dispatch rider yìí tí ó fi rí ìdájọ́ gbà tí pé òkàn ní já sásán wípé ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn. ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá sì gbàgbé amúròyìn ọ̀hún wá lánàá wípé ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ o pé a wo gbèsè tí ìjọba ó gbé a ó gbèsè tí àwọn ọlọ́pàá ó gbé. ìlérí táwa sì ṣe ni pé a mọ̀ fún ẹ̀yin èèyàn ní update lórí ọ̀rọ̀ yẹn pé ibi tí ọ̀rọ̀ yẹn bó bá ṣe ń lọ. kódà ìwé ìròyìn Punch wọ́n ní àwọn ti kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn arábìnrin Abímbọ́lá Adébísí pé kí wọ́n bá wọn sọ̀rọ̀. wọ́n ní ṣùgbọ́n ó gbàkitiyan àwọn láti bá wọn sọ̀rọ̀ nọ́mbà àwọn ò tí ì lọ títí tí wọ́n fi kó ìròyìn yìí jọ. ẹ̀yin èèyàn pẹ̀lú ibi tí ọ̀rọ̀ yìí dé dúró pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní Tapa Street Tapa ní Lagos Island ló ti ṣẹlẹ̀ ẹ̀ sì ráwọn èèyàn tí wọ́n péjọ ẹ̀wù bọ́n sí ní ọkùnrin yẹn. I was like kí ló dé béèyàn bá kàn ti ẹ̀ṣẹ̀ yàn ṣé béèyàn ó sì lọ fà lọ́lọ́pàá lọ́wọ́ kọ́lọ́pàá ó ṣèdájọ́ tó bá yẹ kì í wá ṣe pé kéèyàn ó fìdájọ́ sọ́wọ́ ara ẹ̀. pẹ̀lú ibi tọ́rọ̀ yìí dé dú ẹ̀yin èèyàn kí lẹ̀ ń retí àwọn kan ní kò sí nǹkan kan tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn. mo ní èmi sọ pé irọ́ ni èyí tó kárí ayé tí gbogbo wa rí pé àwọn kan kan tẹ̀ sọ wọ́n ní murder case lélẹ́yìí ó ti pààyàn kí wọ́n tètè charge ẹ̀ sí ṣùgbọ́n ẹ ṣàìjà máa fọ́lù ọ̀rọ̀ yẹn lọ. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ Samson Adio ẹ gbọ́ eléyìí ti wá lágbára o tán bá ní ọlọ́mọdé àgùnkè kọjá ìwé ọmọkùnrin tí Samson lù apá kan ayé apá kan ọ̀run ló wà o. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ bí ọ̀rọ̀ Samson Adio bó ṣe lọ. kódà àwọn aláfẹ̀yìntì hàn bàbá àṣàlẹ̀ gan àwọn gan ti yọwọ́ pé èyí lágbára ṣẹ̀ṣẹ̀ tá a ràn ló jẹ́ ó ti kọjá yẹ ó ti gòkè kọjá ìwé kí wá ní àwọn àpapọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ìlú Èkó kí ni wọ́n sọ nípa ọ̀rọ̀ Samson Adio ẹ wá gbọ́ nínú fọ́nrán. ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ n gbà yín lákòókò fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe sórí ètò wa ó ní kinní kan bí aago báyìí táwọn olóyìnbó ń pè ní notification bell ẹ̀fọ́ tẹ̀ kinní aago kẹ́yìn náà kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè tá a bá sì mú fọ́nrán wá sí orí ètò yìí. ẹ wo ẹ ṣí ẹ fọ́nrán yìí ẹ jẹ́ kó kun nílé kó kàn àlejò kó kọ ọkùnrin kó kọ obìnrin. àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ìjọ tí ebi ń pọ̀nà àní rìn lọ́nà o àní bó lórí burúkú dòwò pọ̀ ẹni tí máa ń dẹ́mi ẹni légbodò àdẹ̀ní bá wọn náà jà pọ̀. gbogbo àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin. bó bá ṣe lọ bí ọ̀rọ̀ yẹn bá ṣe lọ á gbìyànjú láti mọ fún ẹ̀yin èèyàn ní update ṣùgbọ́n kélé yìí kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. ìwà alágbára ayé ẹ̀jẹ̀ rọra ilẹ̀ ń yọ̀ọ̀yàn alágbára gàlégàlé ilẹ̀ ń yọ̀ọ̀yàn rọra ṣe bó bá lágbára lónìí tó o pé gbogbo ohun tó bá ṣe àṣegbé kò sáṣegbé o kò ṣe kíni kò sí àṣegbé kò yá rọra tẹlẹ̀ mọ́ tẹlẹ̀ bàṣàbàṣà ilẹ̀ ń yọ̀ o. bọ́rọ̀ yẹn bá tún ṣe ń lọ á gbìyànjú ká mọ̀ fún ẹ̀yin èèyàn wa ká mọ̀ fún yín ní update. kódà yìí tó jẹ́ alága àwọn onímọ́tò ìyẹn Ṣégò ó sọ ó ní àwọn bá gbogbo fámìlì oní dispatch rider àwọn bá wọn kẹ́dùn o kódà inú àwọn ó dùn tí àwọn ìdílé yẹn tí wọ́n bá lè kàn sí ilé ẹgbẹ́ àwọn kán wá kàn sáwọn o pé ìrànlọ́wọ́ tó bá lè ṣe wípé àwọn ó ṣe o. kódà Ṣégò tó wá tẹ̀síwájú náà rẹ̀ ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ọ̀rẹ́ òun ní loyalist òun ní ó lè jẹ́ loyalist òun ṣùgbọ́n wà tó wù òun ò fọwọ́ sí òun ò sọ́pọ́ọ̀tì ìwà jàgídíjàgan tó òun o pé kíjọba kí wọ́n ṣe gbogbo tó bá yẹ ká ṣe lórí ọ̀rọ̀ yẹn. ó lágbára o èmi àtẹ̀yìn bá ti ń lọ o nínú ìrìn àjò ayé àní sìnrìn o àní kó sọ́wọ́ ọ̀ka èèyàn o lágbára Ọlọ́run bọ́rọ̀ yẹn bá ti ń lọ update àmọ́ mú wá fẹ́yìn èèyàn wa. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ẹni tó lu dispatch rider tó ṣe léṣe tó lágbára tó lù ú lùkulù ọ̀rọ̀ ti bá bòmí ìyọ o àwọn èèyàn tú jáde wọ́n ń protest ẹ̀yin ẹ máa wo fídíò tẹ́ ń wò yìí ẹ wo fídíò tẹ́ ń wò yìí ìgbà tí wọ́n fẹ́ gbé kúrò ní Adéníjì police station ìyẹn ní Lagos Island ariwo lẹ̀ ń gbọ́ táwọn èèyàn ń pa yẹn òun lẹ́sẹ̀ rí táwọn èèyàn ń pariwo yẹn kó tó di pé wọ́n ní wọ́n pàṣẹ wípé kí wọ́n gbé kúrò ńbẹ̀ kí wọ́n gbé lọ sí Yaba ṣùgbọ́n níbi mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan sì ń protest káàkiri o ṣùgbọ́n bó gan lọ̀rọ̀ dé dúró iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Èkó wọ́n tún ti fi ọ̀rọ̀ tuntun míì wọ́n tún ti fi síta o kódà
ẹni tó jẹ́ igbákejì alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó òun ló fi ọ̀rọ̀ yẹn síta, òun alàgbà Babáṣèyí Olúṣèyí òun ló sọ̀rọ̀ wípé nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wípé Samsideen Adio tí gbogbo èèyàn mọ̀ sí Chameleon wọ́n ní ń bẹ lágọ̀ọ́ àwọn báyìí, pàǹtí ló wà báyìí pé iṣẹ́ ìwádìí sì ti bẹ̀rẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ méjì tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí gan tó jẹ́ pé èèyàn kan ti kú nínú àwọn méjèèjì. Ìṣẹ̀lẹ̀ kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ o kó tó di wípé ó kan ti oní dispatch rider. Bó lọ̀rọ̀ ṣe jẹ́, ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń clear dáadáa rèé o. Ẹ̀yin èèyàn, ẹni tó jẹ́ igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá alàgbà Olúṣèyí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, wọ́n ní ọjọ́ 17 ìyẹn Wednesday nínú oṣù yìí ní ìṣẹ̀lẹ̀ yẹn ló ṣẹlẹ̀ o, ìyẹn 17th of September 2025 wọ́n lòun gangan níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ níbi tí a ti rí Chameleon tí ó ti bu ọlọ́kadà dispatch rider tó bùṣọ tí wọ́n sì lù nílùú ká, wọ́n lù nílùú ọ̀dájú, wọ́n lù nílùú bàrà, wọ́n lù kódà wọ́n tún lọ́wọ́ agbára fún un. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kódà wọ́n ní hospital ló gba oní dispatch rider o pé kódà ó sì wà ní hospital báyìí pé even oxygen òun ni wọ́n gbé sí lẹ́nu tó jẹ́ pé alàgbà tí Chameleon lù tó fi ń mí o. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí tó wá ṣẹlẹ̀ tán pé ìyàlẹ́nu ló mọ̀ tó jẹ́ pé làwọn èèyàn kan bá mọ̀ tó wá sí àgọ́ ọlọ́pàá ìyẹn ní ọjọ́ 18th of September. Kí ni wọ́n tún wá ṣe? Wọ́n ní ẹjọ́ Samsideen Chameleon mọ̀nà tó wá fi sùn pé ó mọ̀ tí kọ́kọ́ na èèyàn kan wípé ẹni tó sì lù ọ̀hún pé ọjọ́ 17 nìṣẹ̀lẹ̀ yẹn náà ṣẹlẹ̀ o pé ẹni tó wá lù ọ̀hún wọ́n ní òkà kan pàǹpà ìmọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ pé òkà ọ̀hún ló fi lu ẹni tó lù yìí o pé wọ́n fi lu gbogbo orí ẹ̀, wọ́n fi lu gbogbo ojú ẹ̀ tó jẹ́ pé oríṣiríṣi egbò ni wọ́n fi dá sí lára. Wọ́n ní arákùnrin ọ̀hún wọ́n sáré gbé dìgbàdìgbà wọ́n gbé lọ sọ́sibítà pé ṣùgbọ́n ìgbà tí wọ́n fi gbé dé ọsibítà àwọn onímọ̀ ìṣègùn ìyẹn àwọn onímọ̀ ìlera wọ́n ní wọ́n gbìyànjú pé kí wọ́n lè dóòlà ẹ̀mí arákùnrin ọ̀hún. Wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà gbẹ́mìí mì ni o pé gbogbo pátá wọn dókítà tí wọ́n sà ó padà já sásán ni o torí pé arákùnrin ọ̀hún ó padà gbé ẹ̀mí mì. Kódà wọ́n ní òkú arákùnrin ọ̀hún wọ́n ti gbé pamọ́ sílé ibi tí wọ́n ti ń tọ́jú òkú kódà wọ́n ní wọ́n ó ṣe autopsy lára rẹ̀ ìyẹn ìkan. Wọ́n ní eléyìí gangan ló wá dá protest ilẹ̀ tó fi di pé àwọn aráàlú ya jáde wípé irú eléyìí ò gbọ́dọ̀ mọ́ tẹ̀síwájú. Wọ́n ní báwọn èèyàn ṣe ya lọ sí Sangros nìyẹn o ìyẹn ní Lagos Island níbi tí ọ́fíìsì Chameleon wà. Wọ́n nígbà tí wọ́n ó débẹ̀ pé wọn ò kàn tiẹ̀ bá wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀kadà méjì tí ń bẹ ní wájú ọ́fíìsì ẹ̀ àwọn tí wọ́n ń protest níbi tí inú bí wọn dé wọ́n sọná sí ọ̀kadà ọ̀hún pé eléyìí gangan kódà wọ́n lẹ́nu tó jẹ́ commissioner of police nípínlẹ̀ Èkó alàgbà Ọlọ́ndáre Jimoh wọ́n ní àwọn gan lọ bẹ̀ tó jẹ́ pé láti pẹ̀tù sáwọ̀ pé káwọn aráàlú kí wọ́n má fi ìdájọ́ sọ́wọ́ ara wọn o pé ọ̀rọ̀ ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n sì gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí ọ̀rọ̀ ọ̀hún. Commissioner of police wa ń sọ fún gbogbo aráàlú pé ẹ fọkàn balẹ̀ o ẹ farabalẹ̀ ẹ má dàlúrú o ọ̀rọ̀ ti dọ́dọ̀ àwọn o gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kí àjọ ọlọ́pàá ó gbé gbogbo ẹ̀ làwọn ó gbé. Oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń jáde láti ìgbà tí ọ̀rọ̀ yìí tó ti ṣẹlẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ kẹ̀tẹ̀ sọ ní mọ́nì ní Lagos Island wọ́n ń tẹ̀lẹ̀ bàùbàù bó ṣe wù wọ́n ni wọ́n ń ṣe pé àìmọye àwọn èèyàn bí wọ́n bá nà ọ́ tàbí wọ́n pa àpábẹ́ ṣe ń ṣe nu pé kò sẹ́ni tí ò mọ̀ wọ́n. Ẹ̀yin èèyàn eléyìí wá túmọ̀ sí wípé bí èèyàn bá wà nípò agbára kan lónìí àbó wà pé agbo lágbára ó jẹ́ rọra lo agbára ò mọ̀ ní lọ títì Ọlọ́run nìkan ló wà títí o gbogbo pòkípò tó ní kálukú wa bá wà lónìí àní wà ń bẹ̀ títí ayé o gbogbo ipòkípò tá a bá wà ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́ ọ̀rọ̀ ti wá jájó Chameleon ó ti jájó lójú báyìí ó ti wà ń kirikiri o ariwo táwọn èèyàn ṣe ń parí pé justice pé kódà ẹnì kejì tó wà ní ilé ìwòsàn báyìí kọ́lọ́n kó dóòlà ẹ̀mí ẹ̀ ní kó náà mọ́ ba lọ wọ́n ní ṣùgbọ́n èèyàn kan ti kú already ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní káwọn aráàlú ó farabalẹ̀ wípé ìdájọ́ òdodo yóò wáyé kódà pé àwọn ó chájì ẹ̀ sí kóòtù tí ó bá ti di pé iṣẹ́ ìwádìí táwọn ń ṣe ó parí. Ẹ̀yin èèyàn kí lẹ rí sọ̀rọ̀ yìí kí ni ẹ̀yin rò lórí ọ̀rọ̀ yìí ibo lọ̀rọ̀ yóò já sí àwọn kankan tẹ̀ ní sọ pé kò sí nǹkan kan tí ó jáde ń bẹ̀ àwọn ọmọ onímọ́tò ni èmi ní kò sí tó jọmọ́ bẹ́ẹ̀
ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ gbogbo ayé ló ń wò wá ṣùgbọ́n ẹ ṣáà já máa wo ọ̀rọ̀ yìí níbi tí ó padà já sí torí àwọn gbìyànjú ká máa fún yín ní update bí ọ̀rọ̀ yẹn bó bá ṣe ń lọ ẹ wo fún ti sáà yìí ẹ̀já dàdú báyìí.